lọ́jọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2016 ẹ mú gègé àti tákàdá kẹ́ kọ rẹ̀ dáadáa o. ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2016 ìyún the 9th of July 2016 ìní ariwo ńlá mà sọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nígbà táwọn Haúsá kan tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n lọ dá díákónì obìnrin kan nínú ìjọ Redeem ìyẹn ajínrere Eunice Ọláwálé lọ́nà níbi tó ti ń wàásù ìrere Jésù tí wọ́n sì pa á nípakúpa. lọ́jọ́ tá à ń wí yìí níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn ń gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn? kò nílò ká ṣẹ̀ṣẹ̀ máa béèrè bóyá ẹ ti dáyé ńgbà náà, nítorí pé gbogbo àwa tá à ń gbọ́ ọ̀rọ̀ yìí èmi àti dáyé. kódà ìṣẹ̀lẹ̀ yìí kò yẹ ká tí ì gbàgbé, ó sì yẹ kí gbogbo a máa rántí ni, nítorí pé kò tí ì pẹ́ rárá tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ń dá ariwo ńlá sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. fún àǹfààní àwọn tó ń lo abala yìí fún iṣẹ́ ìwádìí àtàwọn akẹ́kọ̀ọ́ wa, ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún 1974 ìyẹn the 23rd of July 1974 ni wọ́n bí díákónì Eunice Ọláwálé o. ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni màmá yìí, ṣùgbọ́n ọmọ bíbí ìpínlẹ̀ Òdò ni ẹni tó fẹ́, ìyẹn ọ̀gbẹ́ni Elisha Ọláwálé. ọdún 2000 ni Eunice ṣègbéyàwó pẹ̀lú Elisha, ṣùgbọ́n agbègbè Kubwa tó wà ní ìlú Àbújá làwọn méjèèjì jọ ń gbé di ọdún 2016 tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀. inú ẹ̀ka kan lára ṣọ́ọ̀ṣì tó tóbi jù ní Nàìjíríà, ìyẹn the Redeemed Christian Church of God Divine Touch Parish tó wà ní Kubwa ní ajínrere Eunice àti ọkọ ẹ̀ tí ń jọ́sìn, tí wọ́n sì jẹ́ ògbónágbòǹgbò nínú ìjọ ọ̀hún, nítorí díákónì lóbìnrin náà nínú ìjọ náà. ṣá o, gbogbo èèyàn ló mọ̀ pé láti ìgbà tí ajínrere Eunice ti fàyè ẹ̀bùn Jésù tó gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, gbogbo àárọ̀ kùtùkùtù ní nǹkan bíi aago 5 sí 5 ààbọ̀ ìdájí ni yóò gbé bíbélì àti ẹ̀rọ gbohùngbohùn ìyẹn spíkà tí yóò sì máa kéde ìrere Jésù kiri, ìyẹn pé káwọn èèyàn fààyè wọn fún Jésù kí wọ́n sì gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. ọ̀pọ̀ èèyàn tó wà lágbègbè Kubwa ni wọ́n ti mọ obìnrin yìí bí ẹni mowó, tí kò sí òwúrọ̀ ọjọ́ kan tí Eunice pa ìrere tó máa ń wàásù kiri jẹ. ṣá o, nínú àwọn Haúsá tí wọ́n jẹ́ mùsùlùmí ní Kubwa kò dùn rárá sí bí Eunice máa ń pariwo padà bọ̀ Jésù ẹlẹ́ẹ̀kejì, tí ó sì ti ń sọ láàrin ara wọn pé ó yẹ káwọn fòpin sí ìwàásù tó ń ṣe. yàtọ̀ sí èyí, a gbọ́ pé mọ́ṣáláṣí àwọn Haúsá kan wà lẹ́yìn ilé àwọn Eunice tí wọ́n sì tún máa ń sọ̀rọ̀ Eunice níbẹ̀. ká má fa ọ̀rọ̀ gùn, ohun táwọn Haúsá náà panupọ̀ lé lórí ni pé káwọn rán Eunice kúrò láyé nítorí ìwàásù rẹ̀ ń ní àwọn lára, àti pé àsìkò tó máa ń pariwo ẹ fààyè yín fún Jésù kiri kò ní pẹ́ dé. ó máa ń bọ́ sí àsìkò táwọn pe ìrun àkọ́kọ́ táwọn mùsùlùmí máa ń kí ní ìdájí. nígbà táwọn Haúsá ti parí ìgbìmọ̀ ọ̀tẹ̀ yìí ní olóbó ta ọkọ Eunice tó sì kìlọ̀ fún ìyàwó ẹ̀ pé kó ṣọ́ra rẹ̀ nítorí tóun gbọ́ pé àwọn Haúsá fẹ́ ṣe é níbi. èyí gan ló jẹ́ kí Eunice dá ìwàásù ìdájí ẹ̀ dúró fún ìgbà àkọ́kọ́, tó sì jẹ́ pé odidi ọ̀sẹ̀ kan ni kò fi wàásù rárá nítorí ohun tó gbọ́. ṣá o, gẹ́gẹ́ bí ohun tó ti mọ́ lára, níṣe lára Eunice kò gbà mọ́, tó sì tó bẹ̀rẹ̀ ìwàásù ẹ̀ padà. ṣùgbọ́n lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2016 làwọn Haúsá lọ dá lọ́nà níbi tó ti ń wàásù, tí wọ́n lù ú nílùkulù, tí wọ́n sì dòǹgbò ẹ̀ bí ewúrẹ́. ariwo ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù ni wọ́n ní Eunice ẹni ọdún 42 nígbà náà ń pa lásìkò tí wọ́n ń kọlù ú àti lásìkò tí wọ́n ń dòǹgbò ẹ̀. nígbà tí ilẹ̀ yóò fi mọ́ dáadáa, òkú Eunice ni wọ́n bá láàrin ọ̀nà tó wà nínú àgbàrá ẹ̀jẹ̀, tí bíbélì àti ẹ̀rọ gbohùngbohùn ẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́. ọkọ Eunice ni ọ̀gbẹ́ni Elisha ní òun kò mọ̀ pé wọ́n ti pa ìyàwó òun dìgbà tó ń gba ìpè pé wọ́n rí òkú obìnrin ní wàásù kan níta gbangba. ó lásìkò yẹn lòun pe fóònù ìyàwó òun, ṣùgbọ́n tí wọ́n ti pa á kò pẹ́ rárá tó lòun gba ìpè látọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé kóun wá gbé òkú ìyàwó òun. ariwo kékeré kọ́ lọ̀rọ̀ ìdásílẹ̀ lórílẹ̀‐èdè lásìkò náà o, táwọn kìrìsìtẹ́nì tí wọ́n sì fi tàfaraya púpọ̀. níbi tí ariwo pọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìdè, ìyàwó gbákejì ààrẹ orílẹ̀‐èdè yìí nígbà náà tóun àti ọkọ ẹ̀ tó jẹ́ ọmọ ìjọ Rìdíìmù ní arábìnrin Dọlápọ̀ Ọ̀ṣínbàjò, wọ́n máa ṣàbẹ̀wò sílé àwọn Eunice láti bá wọn kẹ́dùn. alákòóso àgbà ìjọ Rìdíìmù pásítọ̀ Enoch Adébóyè àti ìyàwó ẹ̀ pásítọ̀ Fọlú Adébóyè náà kò gbẹ́yìn nínú àwọn èèyàn ńláńlá tó lọ sílé àwọn Eunice láti bá wọn kẹ́dùn. lásìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ yìí, pẹ̀lú báriwo ṣe pọ̀ tó, kò sẹ́ni tó gbọ́ nǹkan nípa àwọn tó ń rán obìnrin náà lọ sọ́run àrèmábọ̀, tó sì jẹ́ pé báyìí ó ní wọ́n pa Eunice Ọláwálé náà pa gbé.
Ọ̀sẹ̀ yìí la ó dá àwọn ìṣẹ̀lẹ̀ àkàtàkìtì ẹ̀sìn àwọn Haúsá èyí tí kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam rárá láàdádúró. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe ń sọ, ẹ̀sìn Islam kò kọ́ àwọn ẹ̀wọ̀n yìí ní ìwà burúkú tí wọ́n ń wò. Kódà ẹ̀sìn tó wuyì, ẹ̀sìn tó rẹwà tí kò ní wàhálà nínú ẹ̀sìn Islam. Ṣùgbọ́n o, a gbàgbọ́ pé gbogbo ọmọ Yorùbá tòótọ́ yóò ti rí ẹ̀kọ́ kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tá a gbé yẹ̀wò yìí pé bí ẹ bá wà láàrin àwọn Haúsá bọ́rọ̀ bá ti ń di ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ sì jẹ́ Kìrìsìtẹ́nì, kódà kẹ́ tó jẹ́ Mùsùlùmí ara wọn, tí ọ̀rọ̀ yín ò bá ti papọ̀ tédè yín ò gbé yín, ẹ má ṣe bá wọn jiyàn o, nítorí pé wọ́n máa pa òru onítọ̀hún dànù ní ìyẹn bá Haúsá bá ti pọ̀ ń bẹ̀, nítorí àwọn tí àwọn kò mọ Mùsùlùmí tàbí Kìrìsìtẹ́nì yàtọ̀, àkàtàkìtì ẹ̀sìn ni wọ́n ń ṣe. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tó pàdé lágbára Olúwa, àní gba lẹ́tà àbànújẹ́ o, ó dàbọ̀. Thank you.